Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo sinimá yìí tàbí tí ẹ ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé kẹ́ bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, kẹ́ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú review àtàwọn sinimá bíi eléyìí wájú máa lórí ọ̀fẹ́ láti fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín ní ọjọ́ tí ò ní o? Sinimá wo la mú wá o? Ìyáláyà ni sinimá tá mú wá. Ìyáláyà. Nínú sinimá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Ìyáláyà. Látòrí Tosin, Olaniyan, Mr. Apá, Damilola, Oni, Bose, Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kópa nínú sinimá Ìyáláyà yìí. Sinimá yìí onú premium lẹ ti lè rí wò. Tẹ́ bá ti lọ sórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ premium. Tó bá ti gbé premium wá ẹ wá tẹ Ìyáláyà sí, ó máa gbé sinimá yìí jáde fún yín. Bẹ́ẹ̀ ni ẹ wo sinimá yìí, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ lé lórí o. Damilola Oni ni nínú sinimá yìí. Àrítú tí Damilola Oni fi àwọn ọmọ ọlọ́mọ pa nínú sinimá Ìyáláyà. Damilola Oni tó sọ̀rọ̀ ẹ̀dì Ìyáláyà tó sí ilé-iṣẹ́ àṣẹ́wó. Tó wá di pé nílé iṣẹ́ àṣẹ́wó tó sí o, gbogbo àwọn ọmọ tó bá ti lóyún bẹ́ẹ̀ àwọn darí lọ sí factory, ìyẹn ni pé baby factory. So ó nílé iṣẹ́ àṣẹ́wó, ó tún níbi tá ti ń pèsè ọmọ tuntun. Àbẹ́ẹ̀rí nílé ayé náà lábẹ́ ọ̀run kò sóhun tí ó ṣẹlẹ̀ o. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tó ń ṣẹlẹ̀ láyìíká wa náà fi ń ṣe àwọn sinimá àgbéléwò tí à ń wò yìí. Ṣùgbọ́n nínú sinimá yìí Damilola Oni a lè sọ pé ó kó ẹsẹ̀ ayé já, torí pé gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn, àwọn ọlọ́lá àwọn olóyè gbogbo wọn wátá ló ń bá ṣe o. Títí kara orí àwọn ọlọ́pàá tó jẹ́ wípé kò sí bọ́lọ́pàá gan ṣe lẹ́nu tó o, ó máa mú wọn mọ́lẹ̀. Nínú sinimá yìí láti rí Mr. Apá tó jẹ́ pé ọ̀dọ̀ Damilola Oni ló máa ná yẹn nílé àṣẹ́wó ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ wípé ìkan lára àwọn ọmọ, a lè sọ pé kan náà ni ẹbí ẹ̀ gan tiẹ̀ nítorí ọmọ àǹtí ẹ̀ ló wá fi ṣiṣẹ́ àṣẹ́wó ní ilé àṣẹ́wó ẹ̀. Eléyìí ló wá ṣe kíni, ló wá nífẹ̀ẹ́ Apá tápá fún lóyún o. Tápá fún lóyún, wọ́n ti wá gbọ́mọ lọ ó di baby factory pé kò náà ṣe kíni, kó ṣe bí àwọn yòókù ṣe máa ń ṣe. Ẹ wò tẹ́ ẹ bá ti wò ẹ sáré lọ sórí premium, ibẹ̀lẹ̀ ti máa rí wò lórí YouTube. Ẹ tẹ̀ síbẹ̀ Ìyáláyà, ó máa gbé sinimá yìí jáde. Ó máa gbé jáde. Ọ̀gá ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá ìyẹn ṣetán láti mú Damilola Oni. Ṣùgbọ́n àṣẹ látòkè wá pé kó fi ilẹ̀ nígbà tán ti arrest ẹ̀ tó pa ìbejì ìkan nínú àwọn ọmọ tó jẹ́ pé ọmọọṣẹ́ tó wá jẹ́ ìbejì ìyàwó ọlọ́pàá. Ẹ wò nínú sinimá yìí part 2 ẹ̀ báwo ló ṣe máa rí. Ǹjẹ́ nínú sinimá yìí ta lè yí gbé fún? Ṣé wọ́n rí sinimá yìí ṣe? Báwo lẹ̀yin ṣe rí tó lọ? Ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí channel wa, ẹ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú àwọn review bí eléyìí wá jù máa láǹfààní láti gbádùn ara wa. Ìyáláyà ni sinimá ni Ìyáláyà. Ẹ lè sáré wo díẹ̀, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wò ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ sórí ìkànnì Premium TV, ìbẹ̀lẹ̀ tí máa rí sinimá Ìyáláyà wò. Bí a ti ń dúró de apá kejì, ire o. Ẹ má gbàgbé ẹ bá wa subscribe, ẹ tẹ notification bell. Bá ti lóyún pé ó ti gba òmìnira nìyẹn o. Ó ti gba òmìnira nìyẹn. Ikú ni o. Má lọ fà. Má lọ fà. I no believe say Ìyáláyà go fit do me this kind thing. I no believe am at all. Kí ni mo ń ṣe ń bí báyìí now? Why I go dey here? Kí ló ṣe? Fún lóòótọ́. Ti bí kan tẹ́lẹ̀. Bámidélé àti Ṣéjóńgọ́. Gbogbo ẹ̀ jù báyìí náà lọ, ẹ ṣáà ti wo gbogbo ẹ̀. Tèmi wọn lọ. Wọ́n gbọ́dọ̀. I'm sorry. Kùsìn, ètí sọ mí ìṣọ́ dára. Ó kò fi di ẹ̀ra náà. Ọ̀rọ̀ dùn ní àtàwọn ọmọ ẹ̀. Ẹnu tó bá nọ́mà.